ọmọ Olalomi, Portable ọmọ Olalomi, Portable ọmọ Olalomi, ẹ̀mélòó mo pè ọ́. Kì í ṣe gbogbo àwọn tó ṣe ń tẹ̀lé èèyàn náà ṣe nífẹ̀ẹ́ èèyàn o. Sórí ẹni tí ò bá ti lè bá èèyàn sọ̀rọ̀ lásìkò tí èèyàn bá ṣe àṣìṣe, irúfẹ́ èèyàn báwọn ò nífẹ̀ẹ́ èèyàn. Lára àwọn olólùfẹ́ rẹ tó nífẹ̀ẹ́ rẹ dáadáa ó ní àwa wà lórí ìkànnì yìí, torí ò sí nínú àwọn tó ń fi ẹ̀kọ́ tanná fún èèyàn. Ò ń gbé àṣà alẹ́ bàbá wa ga. Ẹ sì mọ̀ pé kàn ní Yorùbá Gbayì TV táwọn bàbá wa là ń gbé lárugẹ. Bí èèyàn bá wá torí pé Ọlọ́run wà lẹ́yìn òun tó wá lọ ń ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́, já ti bí wò ẹni tó yẹ̀yẹ́ ẹ̀ ni lójú gbogbo èèyàn, ó yẹ̀yẹ́ ẹ̀ ni lójú gbogbo èèyàn. Ẹni tó yẹ̀yẹ́ yẹn ká tiẹ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run kúrò ńbẹ̀, èèyàn kan lòun náà o. Má gbàgbé pé wọn náà ti wà nípò kan tí wọn ò mọ̀ ń gbà kan o. Ọlọ́run ló ṣàánú rẹ tó gbé ọ débi tó dé, kì í ṣọgbọ́n orí rẹ. Torí àwọn kan mọ̀ tán mọ̀ ṣe jù, àwọn kan wà tán mọ̀ ṣe jù ọ lọ tó jẹ́ pé wọn dépò tó dé yẹn. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n dáa jù ọ lọ tí wọn dépò tó dé yẹn. Àánú Ọlọ́run lórí gbà ọ, kì í ṣe gbogbo ìsárésókè ìsárésódò rẹ lójú débi tó fẹ́ dé o. Kọ́kọ́ já bẹ̀rẹ̀ láti bẹ̀ ọ́. Ẹni tó fọ́ létí lójú gbogbo èèyàn lòun náà o. Ó sì mọ ibi tó lè dé lọ́la. Ká má tiẹ̀ tí ì lọ sí pé bóyá pásítọ̀ ni ó wá wàásù, mọ́jà tí ì lọ bẹ̀. Ó mọ ibi tó lè dé lọ́la. Ẹni tí ò sì tí ì kú ni kò mọ orúkú tí ó pa àwọn o. Kọ́kọ́ dì yẹn mú ná. Kí yẹn máa jẹ́ tàwọn olóye. Àwọn tó fẹ́ ìdàgbàsókè rẹ, kán mọ̀ lọ mú ọ̀rọ̀ lọ́bi tí ò ṣe. Wọ́n mú lọ́bi tí ò ṣe o, wọ́n mú lọ́bi tí ò ṣe o. Ẹ mọ̀ pé lórí ìkànnì àwa ń pe àkíyèsí àwọn èèyàn ni sáwọn nǹkan tó kù díẹ̀ káàtó. Bàbá wa pàkíyèsí rẹ tó bá wò pé bí ọ́nú, ìwọ ló mọ̀. Bó bá sì wò pé kò bí ọ́nú, pé àtúnṣe ló yẹ kó wá, ó dẹ̀ tún kù sọ́wọ́ rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi, ẹ bá ń ṣí àfọ́nrán yìí kó kárí ilé kó kárí oko. Ẹ mọ̀ pé tá a bá ti rí nǹkan àìsáré gbé, àmọ́ ń fẹ́ wádìí dáadáa torí ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ́yìn, ó ń daṣọ. Torí àwọn èṣe ẹni tó máa ń sọ̀rọ̀ tó máa ń dráàgì èèyàn pé lágbájá ó ṣe báyìí tàbẹ̀dó ṣe báyìí ká bẹ̀rẹ̀ sí ní mọ bébù àìṣe lórí ìkànnì. Ṣùgbọ́n ká lè fa kò mú òkun yọ kírú ẹ̀ mọ́ bá a mọ́ tẹ̀síwájú. Gbogbo àwọn tó bá jẹ́ olólùfẹ́ wa àtẹ̀yìn tẹ̀yẹ̀ ṣẹ́ rí wa fúngbà àkọ́kọ́, ẹ lọ wo gbogbo àwọn fídíò wa kẹ́ ẹ wò látòkè délẹ̀. Ẹ rí i pé àìsọ̀rọ̀ ọ̀bàjẹ́ sẹ́nìkan, àìsọ pé ẹnìkan ṣe báyìí ẹnìkan ṣe wù báyìí, Ọlọ́run ò fi yẹn rán wa. Yorùbá Gbayì TV, ìdí nìyí tá a gbọ́n bẹ gbogbo ẹ̀yin tẹ́ bá ṣalápàpàdé fídíò wa pé kẹ́ ẹ bá wa share program yìí kó lè débi tá a fẹ́ kó dé. Kí wà àbàjẹ́ mọ́ bá a mọ́ gbilẹ̀ sí nílẹ̀ bàbá wa nílẹ̀ Nàìjíríà, torí àníbi tá a lè lọ bá a bá lo òkè òkun á padà wálé, torí ilé làbọ̀ sinmi oko. Bí ilé bá ti wá bàjẹ́ tá a gbìyànjú àti kópa tiwa kó mọ́ bá a bàjẹ́, ọmọ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni o. Adédòkun Adébáyọ̀ Bèyú pírẹsẹ̀ntà yín náà rí o. Ìkànnì Yorùbá Gbayì TV, ẹ láìkí ẹ dákun ìwọ tó bá ń bá mi pàdé fúngbà àkọ́kọ́, ẹ subscribe. Subscription wọn jáwó rẹ ọ̀fẹ́ ni, subscribe kó tún lè mọ̀ rí àwọn nǹkan míì. Torí tó o bá subscribe ó lè jẹ́ pé lẹ́yìn nìkan ló rí. Gbogbo àwọn tá a sì mú wá lórí ètò yìí ó jẹ́ ẹ̀kọ́, ó jẹ́ ọgbọ́n, ó jẹ́ ìmọ̀, ó jẹ́ òye. Má dẹ̀ gbàgbé o, má wo fídíò yìí láàbọ̀, wò láti bẹ̀rẹ̀ débi tó parí sí kó lè mọ bí tá à ń lọ. Kó mọ́ bá wà one way sided, kó mọ́ bá mọ́ gbé ọ̀rọ̀ lọ síbòmíì. Ẹni bá gbọ́ fàárà tí ò ka ògidì nǹkan tó wà ń bẹ̀ tán bí ìgbà tẹ́ni yẹn kàn rí aṣọ lórí ìkọ̀ọ̀nì, kò ní mọ ìjìnlẹ̀ tó wà ń bẹ̀. Ẹ kú dédé àsìkò ilé ẹ̀kan sí ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì bá dé. Portable ọmọ Olalomi, àkíyèsí ńlá rèé. Ẹni tọ́lọ́run bá wà lẹ́yìn ẹ̀ kó ṣe jẹ́jẹ́ o. Bẹ́ẹ̀ ni, sórí ibi tọ́rọ̀ Ọlọ́run wà rèé, bọ́lọ́run bá máa padà lẹ́yìn èèyàn, Ọlọ́run ti lè padà lẹ́yìn èèyàn fún bí 20 ọdún kéèyàn mọ́ o. Ṣùgbọ́n tí ọjọ́ tọ́lọ́run bá máa jẹ́wọ́ ara rẹ̀ pé òun ti padà lẹ́yìn èèyàn, ìjọ náà lẹ̀dá tó mọ̀ pé òun ti ṣàṣìṣe. Portable ọmọ Olalomi, àṣìṣe ńlá ló ṣe o. Àṣìṣe ńlá gbáà tó ò bá rẹ́ni sọ fún ọ, èmi ń sọ fún ọ, àṣìṣe ni o. Lóòótọ́ àwọn kan ti 2 weeks ago ó dẹ̀ ti kìlọ̀ fún wọn. Ìgbà tẹ́lẹ̀ wá kí ló dé tó kìlọ̀ fóun náà?
tó bá tiẹ̀ wá fẹ́ ṣe nǹkan tí ò dáa ó ti disgrace ẹni yìí ni ṣé kò wà lẹ́bi kò lára ṣé inú àwọn ẹbí ẹ̀ máa dùn pé ó dẹ̀ jẹ̀yẹ́ èèyàn wọn ń ta léṣù pé ó wá polówó Jésù fún wọn ṣé dandan ni mo mú Jésù wá mi ìgbà ẹ má tún wá bí ìmọ̀ ó ti tán tó bá tún padà wá gan o lè fà láwọn ọlọ́pàá lọ́wọ́ ìdójútì ńlá ló fún ẹni yẹn kí wá ṣẹ́ni ló fún Ọlọ́run ló fún tó o bá mọ̀ kó o tètè mọ̀ torí ìwàásù Ọlọ́run ló mú wá o gbọ́kẹ̀ lọ́lọ́run o sì ń yẹ̀yẹ́ tó mú nǹkan Ọlọ́run wá àtẹ̀sí Kristi bá rí báyìí ó ti rí bí ó ṣe rí mo ní kẹ́ ẹ má wà bí mọ́ ṣẹ́ni yẹn ló wá ní 2 weeks ago ni tàbá ní ká wò ẹni tó kìlọ̀ fún ṣóun ló wá 2 weeks ago ó wá fi lọ ní kò sẹ́ni tí ò lè mẹ́sìn ẹ̀ wá fi lọ yẹn àmì ìgbà ẹ̀ mọ́ tún wá mọ́ o kódà kó wá gan kó wùwà ọmọlúàbí kó sì ajẹ́ pọ́lọ́pàá gan ló fà lé lọ́wọ́ pé ó wá ń disturb mi òun ò yanjú ẹ̀ wá fọ́ etí ẹ̀ Ọlọ́run ló fọ́ etí ẹ̀ o tó o bá mọ̀ àṣírí ńlá ni gbogbo ẹ̀yin tẹ̀lé wò bí ẹ bá ń share program àṣírí ńlá ni Ọlọ́run ló gba etí ẹ̀ tó o bá lọ mọ Ọlọ́run pẹ̀lú eléyìí tó ṣe o ò mọ Ọlọ́run o ṣe ó kù díẹ̀ káàtó ó sì yẹ kó o lè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá rẹ́ni kó o tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹ̀. ká tún gbé sínú òfin ìtẹ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ló ṣe tó bá jẹ́ pé bàbá Adébóyè náà gbéra wá wípé káwọn á wàásù ní Odògùbà tó wà tó lè fọ́ wọn létí ṣá Jésù tí bàbá Adébóyè ń pè lárákùnrin náà ń pè o tó bá jẹ́ pé bàbá Kúmúyì ló wá báwọn fẹ́ wá wàásù Jésù tó o lè fọ́ wọn létí ṣá Jésù tí bàbá Kúmúyì ń pè ní arákùnrin náà ń pè o tó bá jẹ́ pé pásítọ̀ Suleiman ló wá the richest pastor ẹni tó lówó jù ní Áfíríkà ló wá pé jẹ́ lọ fíìsì Portable o kí lọ wàásù Jésù nínú bá rẹ o só lè fọ́ wọn létí ṣá ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ torí wọ́n gán mọ̀ pé kòkò ní gbomi kó tún gbẹ̀yìn Ọlọ́run nìkan kọ́ ní ó bínú sí àwọn èèyàn tó lágbára jù Ọlọ́run bínú sí o Portable Olalomi mo ń rọ̀ ọ́ ni mo ń bẹ̀ ọ́ ni lọ ṣàtúnṣe kó tó pẹ́ tó bá wò pé bóyá o mọ Ọlọ́run kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ó ti gba náà nù bó bí tí Ọlọ́run bá padà lẹ́yìn èèyàn lè mọ̀ lẹ́yìn ọdún 15 kó jẹ́ pé lẹ́yìn ọdún 15 ló tó mọ̀ torí àwọn tó ti ń bú òun bó ṣòun bàjẹ́ Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ ńgbà tó fi ń dán òun ni o tọ́lọ́run bá ti padà lẹ́yìn ẹ̀ wọn ní mọ̀ ìjọ tó bá káwọn gbé ọ wò tí ò sọ Ọlọ́run lẹ́yìn ẹ̀ mọ́ ìgbà yẹn ló wà rí bí ó ti jábọ́ pẹ̀rẹ́gẹ̀dẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Portable mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ bá ń share program yìí kó dé ọ̀dọ̀ Portable kó lè rí nǹkan tá à ń sọ bá dẹ̀ wá rí tó ní amóríwá káfọ̀rún lẹ̀ àwọn èyí dráàgì èèyàn àìmọye àwọn nǹkan tá a máa ń kà lọ́ndà comment section wa tá ìdáhùn torí pé in tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì so àìdráàgì àìsọ pé èèyàn kan ó bú wa ó sọ̀rọ̀ kákádá padà rárá àwa náà ti ń pẹ̀lú ọ̀bọ jáwúra nìyẹn ṣùgbọ́n kílẹ̀ bàbá wa lè wà níṣọ̀kan kó mọ̀ bá a sí ogun kó mọ̀ bá a sí ọ̀tẹ̀ àfẹ́ já ẹ̀sìn àfẹ́ lẹ́yàmẹ̀yà táwọn kan bá dìde àbáwọn àwọn Christian Association of Nigeria àwọn OAIC tán bá dìde pé ó tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ó gbá létí ṣó lè rórí ìlú ṣá kán tiẹ̀ fi tọ́ Ọlọ́run lẹ̀ pé kán fi ìdájọ́ Ọlọ́run lẹ̀ kán ṣètàyé ṣó lè rórí ìlú. àmọ̀ràn rèé o àbọ̀rọ̀ láti sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì Portable Olalomi báyé bá ń yé èèyàn ó ṣọ́ra o bẹ́ẹ̀ ni báyé bá ń yé èèyàn ó ṣọ́ra oníjù báyìí lọ fún sáà tàsìkò tá a wáyé títí ìgbà míì tá a tún mọ̀ pàdé Adédòkun Adébáyọ̀ Bèyú presenter ìkànnì Yorùbá Gbayì TV ẹ máa láìkì kọ́mẹ̀ntì yín ṣe pàtàkì o ẹ fi èròǹgbà yín hàn ká tún lè mọ ibi tá a tún rìn sí orí yẹn ni ó mọ̀ tọ́ wa sọ́nà ó dàbọ̀. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.